tẹ́ bá ń pẹ́ wá owó akadhuhu min hillihi kẹ́ kó owó jọ lọ́nà halali ọ̀gán bẹ̀tẹ̀ dì múnu wa wadi'uhu fi haqqihi kẹ́ wá ná owó yẹn bó ti yẹ kẹ́ ná ọ̀gán bẹ̀tẹ̀ dì múnu tẹ́ bá ti lè di ọ̀gá kéèké mú ẹ má kéèké tẹ́ bá ti lè di ọ̀gán rẹ̀ mú ẹ yọ̀ǹda ẹ̀kọ́ máa ṣe kí ni ọwọ́ àfi owó jọ àkéèké ọ̀gán tí wọ́n ń bẹ lára rẹ̀ òun náà ni bó ti wá lọ́nà ẹ̀tọ́ àti bó ti ná síbi tó yẹ kí tó bá ti mọ̀ pé o lè wọ́wọ́ lọ́nà ẹ̀tọ́ o sì lè ná síbi tó yẹ kó o ná sí pọ́ owó tó bá ti mọ̀ pé o lè wá lọ́nà ẹ̀tọ́ o sì lè ná síbi tó yẹ kó o ná sí fowó lẹ̀ jẹ́ ọmọ lọ. lẹ́ẹ̀fì nípa àwọn sálàfù sọ̀lẹ̀ tí ń lé wọn sálára owó òun ni aburú tó wà ní kọ́ má sọ wọ́n di tá a bá wà ń pé kẹ́yìn náà wá owó kẹ́ wá owó èmi náà ń sọ fún yín owó tí mo ní ẹ wá bí àkekèé ni o ẹ gbọ́ mi dáadáa tẹ ẹ bá mọ̀ pé ẹ lè ṣe àkekèé tẹ ẹ tọ́jú ẹ tí ò ní ta yín ẹ kò mọ́ra tẹ ẹ bá mọ̀ pé ẹ lè tọ́jú àkekèé kọ́ mọ́ ta yín ẹ yọ̀ǹda àkekèé kọ́ mọ́ ṣe kí ni ìtumọ̀ ẹ ni pé tẹ ẹ bá wá owó bá a ti ní kẹ́ ẹ wá owó ẹ wá lọ́nà halali bẹ́ẹ̀ bá sì ti wá tọwọ́ yín bá tẹ̀ tán ẹ náà bí sẹ̀rí àti ní kí kẹ́ ẹ náà à ń padà bọ̀ wá sí pé bó o ní àti náà afáwa tí mo sọ̀rọ̀ ẹ̀ tán nísìnyí afáwa Yahya ibn Mu'az ètò ń sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ tí mo ń sọ yìí ń bẹ́nu tíra afáwa Ibn Qudama al-Maqdisi ibẹ̀ mo ti gbé ọ̀rọ̀ yìí wá sheikh tún ní musibatan lil abdi fi malihi inda mautihi sẹ́ẹ̀rí wàhálà tí ń bẹ ń bí owó fẹ́ni tó bá lówó wàhálà méjì ni tó bá kú tán sẹ́ẹ̀rí wo yìí tí ń bá fa láyé òun tí ń wàhálà pẹ̀lú owó láyé òun èyí ò sì fúyẹ́ bọ́ bá lówó tó bá wá kú tán wàhálà méjì ló fèsì la tusma'u li khalaiqu bimithlihima ẹ̀dá kan ò lè fèsì irú wàhálà bẹ́ẹ̀ àfọlówó àwọn àbí àfa pé kí ni wàhálà tí ń bẹ lẹ́yìn owó fọlówó ọlá àkọ́kọ́ tọ́ba ti kówó jọ tó wọ́ pọ̀ tọ́wá kú nkú tán báyìí wàhálà méjì ni ó fèsì kí ni wàhálà náà sheikh ní àkọ́kọ́ yukhadhu anhu kulluhu gbogbo owó ń pátá wọ́n ti withdraw ẹ̀ kó lọ́wọ́ ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni sẹ́ni tó lówó máa darí owó bẹ́ẹ̀ bá ti kú tán gbogbo owó tọ́ba ní sọ́jẹ́ tiẹ̀ mọ́ àwọn tó kù lẹ́yìn ẹ̀ ti withdraw ẹ̀ lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan náà bí wọ́n ti wá withdraw ẹ̀ lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan náà wa yus'alu anhu kulluhu yóò wá wọ sáré lọ wọ́n máa ṣàkáǹtì ẹ̀ lédi gbogbo owó tí wọ́n ti withdraw lọ́wọ́ ẹ̀ yẹn wàhálà méjì nàbí wàhálà méjì kọ́ káàtì ẹ̀ lóhùn ló kó lọ́wọ́ tí wọ́n ń béèrè lérí ẹ̀ fún àrídáhùn pé tọ̀yọ̀ wọ́n ti withdraw owó yìí kó lọ́wọ́ rẹ̀ òun ní àwọn sáré tí wọ́n lọ ṣàkáǹtì ẹ̀ àbí wọn ní bí pé owó tó dálẹ̀ ń bolo tiri wọ́n bí pé owó tó dálẹ̀ 3 billion tó fi sínú àkáǹtì tó fi kú wọ́n ṣàkáǹtì bó ti kó jọ ó sì ti dáwọ́ òun sáyé àwọn kan ti ń ná òun àmọ́ àṣàkáǹtì bó ti rí wàhálà nàbí wàhálà kọ́ èyí tí ń bà wọn sálàfù lẹ́rù níbi owó nù kóhun ó kójọ tán kóhun wá kú kóhun máa lọ ṣàkáǹtì bóhun ti kójọ káwọn tí ọkàn máa wá ṣe kí ni ká máa ná eléyìí ọ̀dà èyí tí ń bà wọn sálàfù lẹ́rù níbi owó nù ni síbẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀rù yìí á sá fún un àmọ́ yẹn ò túmọ̀ pé ká máa wá èèyàn wá yóò máa sá fáwọn tí ó kóbá níwájú ọlọ́run ọba ọba àlekè ọlá torí pé Islam bá a ti sọ́tò yìí kò ní ọlọ́ jòkó tẹ́tẹ́rẹ́ tàwákùlù lónìí òní ní tàwákùlù ọmọ ṣe ń tọ́lọ̀ ní ose ni wá ní jòkó tẹ́tẹ́rẹ́ kó ní tọ́lọ̀ ń bá mú wá náà láàfàrà má rárá mùsùlùmí yẹn jòkó tẹ́tẹ́rẹ́ mùsùlùmí máa ń ṣiṣẹ́ lójú ọ̀nà bí ó ti rí owó halal tí ó wàá ná síbi tọ́lọ̀ ń fẹ́ kí ọ̀nà sí àfàwọ̀ àgbà Umar ibn al-Khattabi radiyallahu anhu in sọ pé la yaqudu ahadukum an talabi rizq fayaqul Allahumma rizqni Umar ní ẹgbẹ́ rẹ̀ wá sọ pé ńgbà náà ẹ jòkó kalẹ̀ ẹ ní wọ́wọ́ ẹ wà lọ jòkó ẹ máa lọ sàdúrà pé Allahumma rizqni Ọlọ́run fún mi lówó Ọlọ́run fún mi lówó Umar ní ẹ má dàn o ẹ má ṣe yíyún faqad alimtum ẹ̀yin náà sì ti mọ̀ anna samaa la tumtiru dhahaban pé sánmà yìí kò ní rọ góòlù wal arda ilẹ̀ sí ní la tumbitu fiddatan kò ní wù fàdákà
ẹ jáde ẹ lọ ṣiṣẹ́ náà ni ẹ lọ wáṣẹ́ tẹ́ fi rówó náà ni ìyẹn máa wáṣẹ́ rówó ni bá a ti sọ̀rọ̀ owó kó burú tó yìí ó lè má jẹ́ ọlá kíámà wọ́n bí ọ́nù sáré kò túmọ̀ pọ̀ wá jòkó pé tọ́ bó ti wá rí àbí tọ́lọ́ bá mú wa lóko báyà ní ṣiṣẹ́ kan mọ́. Umaru ni ẹ lọ ṣiṣẹ́ ni ẹ lọ lè wá sìkì ni sánmọ̀ ò ní rọ owó ilẹ̀ ò sì ní wú fàdákà. Àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n ń sáfowó kì í ṣe torí pé owó jẹ́ haram nítorí aburú tí ń jáde lára owó ni. Ẹsẹ̀ lọ́gbọ́ yìí dáadáa o bẹ́ẹ̀ yẹn bá rí owó lówó tọ́jú owó halal tí sẹ̀ríà ò ní kéèyàn ọmọ wá èyí ò pé ọmọ náà síbi tó yẹ kọ́ náà sí kìí ṣe zúdù àwọn àfẹ́sẹ̀ panupọ̀ wọ́n ní kìí ṣe zúdù káwálà sábàyà tẹ́ríkùl mẹ́l káfowó lẹ̀ kálà ní wa zúdù kọ́hún ǹjẹ́ kí ló dé kó ní èmi ò ní wá owó ǹjẹ́ kí ló dé àmọ́ ń sáfáyé ni zúdù ní ń ṣe mí wàbádìl káwálà ní wa ẹ wá owó ni ẹ kàn ní wa lọ́nà haram ntí ẹ ń pè ń zúdù an yatruka dunya lil ilmi bi haqaratiha kọ́wọ́ rẹ̀ ọ̀tẹ̀ ayé tán báyìí kọ́wọ́ rẹ̀ ọ̀tẹ̀ owó tán báyìí kọ́ wa rí pé nǹkan yẹpẹrẹ ni kò ní tuma ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ọwọ́ rẹ̀ bá tẹ̀ tán ọwọ́ wa rí pé nǹkan yẹpẹrẹ ni kò ní tuma kí n tuma ọ̀rọ̀ tí mo sọ wọn yóò fúyẹ́ kò ní jẹ́ onítuma kí ni tuma yẹ ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n lówó ni wọ́n fúyẹ́ owó kí n tuma ọ̀rọ̀ ni ẹlòmíì ń bẹ tó ní owó tí sì ń wá ń kírun mọ́sálásí àdúgbò wọn ń lọ bẹ̀ lọ kírun mọ́sálásí yẹn sì rí paru-paru òun fúnra ẹ̀ sì lè kọ́rù ẹ̀ mẹ́wàá tí ò ní mọ̀ pé òun mú nínú àmúwò wọn jọ lójú kò ní lè ṣe yóò wá pé kí n ná 2 million síbí báyìí kí n ná 4 million síbí báyìí àwọn ọmọ náà ó yẹ ká fi nǹkan lẹ̀ fáwọn ọmọ ó yẹ ká káǹtì mi máa kún sẹ́ẹ̀rí pé eléyìí wọn ò ní zúdù ẹni tá a sọ kọ́ sáfáyé òun lẹni tó rí owó nígbà wàá rówó yẹn tán àti náà wàá nítumọ̀ lọ́dọ̀ ẹ̀ ẹni táwọn afá ń pè ló ń zúdù nù kìí ṣe pé wọ́n tó jòkó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ tọ́ ọ̀wọ́ náà bó ti rówó halali tọ́ ọ̀nà síbi halali láwọn àzọpọ̀ ń sáfáyé tọrọ ọ̀rá yé ẹni tá a sọ kọ́ sáfáyé ń di owó òun lẹni tó ṣiṣẹ́ halali tọ́wọ́ akówó jọ tí owó yẹn wá jọba lẹ́mí ẹ̀jọ́ lọ́wọ́ àtànábì lọ tó yẹ kó gbogbo ibi tó yẹ kọ́ náà òun sí padà ní nkù ńlá nínà sí tí ọmọ làtí ọkọ lédi ń ta awí yẹn wọ́n ń pẹ́ nìkan ní Muzammil ọ wọlé tọ̀ àfàwà Sufyanu Thawri nígbà tó wọlé tọ̀ ọ wá bá àfàwà Sufyanu Thawri ọ wá bá ti ń jẹun kan tí ń pè ní tọ̀bùhaj lárúbá ń kún jẹ yẹn ní tọ̀bùhaj ó lè tó lárúbá ń pè ní tọ̀bùhaj yẹn ẹran ni kìkìdá ẹran lásán tí wọ́n gún nígbà wọn wá gún tán wọ́n wá fọ ẹyin wọ́n wá mísì ẹyin mọ́ ọ wá níbi wọ́n ti ń ṣe tí ọ wá dùn àwọn tí wọ́n ń jẹrú ẹ̀ àwọn èèyàn tó lásìkí ní ọwọ́ ni Muzammil wa bá àfa àgbà tí ń jẹrú oúnjẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ni sheikh irú oúnjẹ yìí lè ń jẹ ni sheikh níbẹ̀ ni sheikh ni lam amurikum alla takulu tayyiba iktasibu tayyiba wa kulu tayyiba èmi àfa yín ọ̀sọ́ fún yín ń jọ kan rí pé ẹ má jẹ ń tọ́ da o njẹ tí wọn kéwú yà yín Sufyanu Thawri sọ bẹ́ẹ̀ fún Muzammil ìwọ̀n sọ fún yín jọ kan rí pé oúnjẹ náà dandan ni kẹ́ ẹ máa jẹ ẹ lọ́ọ́ ṣiṣẹ́ àlàálí ẹ wá jẹ ń tọ́ba dáa sẹ́ẹ̀rì pín pàtí sheikh kówó jọ tán àti náwó yẹn ò fi sheikh ǹjẹ́ ń tọ́ da yín wọ́n ń tọ́ da ẹni tó bá sì nídìí yóò kó fún kọ́ máa kó lọ bí mùsùlùmí ti sẹ́nu èyí bó ti lè ná owó òun ní jẹ́ zúdù ọ̀rí lọ́nà àlàálí àti ná sí gbogbo ibi tó fẹ́ ná sí kọ̀ wá kà ní ìtí ń jẹ́ zúdù nù àmọ́ tí kójọ ètí rí ọlọ́run sá fún kí lọ́run sá fún ó kójọ ó lọ́nà halali àti náà wá nítumọ̀ lọ́dọ̀ rẹ ìgbà wọn ló tó sá fún ayé afáwa Al-Fudail ibn Iyad ọmọ rẹ̀ tó bí injẹ́ Ali ibn Al-Fudail Ali ibn Al-Fudail ìwọ̀n sọ pé sami'tu abi tọ́ba ní bàbá àwọn Al-Fudail ibn Iyad ní wí ó ní bàbá bàbá mi yaqul ibn Mubarak ń sọ fún àfàwọ̀ Abdullah ibn Mubarak pé anta ta'muruna biz-zuhd ìwọ Abdullah ibn Mubarak ìwọ ló ń pa wá láṣẹ pé ká sáfáyé wa taqallul
kasi mayen kékeré wal bagla kaye gunan kumi owó ńlá wa naraka awari wona fúnra rẹ̀ tati bil bada'i min biladi Khurasan ila balad al haram ó wá ń lọ lurani tí ń pè ní Khurasan àwọn lu na Iran mara àwọn ń jẹ́ Khurasan ó wá ń lọ bẹ̀ ó wá ń lọ kó ọjà ìmọye wá sí Maka Madina kayfa dha ó sì ń pè asáfáyé ó ń gbé kákiri ayé ó ń gbé ayé gunan kumi nǹkan ṣe kan ìwọ náà sì ń lọ òun yẹn ó ń lọ kó ọjà wá ọjà níyebíye ó ń kó wá Maka Madina bó ló ti jẹ́ bẹ́ẹ̀ Ibn Barak sọ fún pé ya Aba Ali baba Ali Fadl ibn Iyad wọn bá wí ya Aba Ali baba Ali innama af'alu dhalika li asuna bihi wajhi sórí owó tí ń ṣe yìí tí mo kó owó ẹjọ́ yìí mo fẹ́ fi sọ ojú mi kó n bí haramu ni títẹ̀lé mi ò ní wọ̀ mí lójú tí ó sì fúyẹ́ ọ̀dọ̀ mi wa ukrimu bihi eridi mo sì fi ń sọ ọmọlúwàbí mi wa asta'inu bihi ala ta'ati rabbi yìí ń sì ń fi àwọn dúkìá ń wà lọ́wọ́ láti súnmọ́ lọ́hùn kì í ṣe pé dúkìá lè yé wa àwọn ẹni ìṣíwájú ń wá wọn dẹ̀ sáfà aburú bẹ̀ lọ́nà tó gbà rí aburú bẹ̀ ní pé tó bá rí tán bó ló ti ṣe kíni bó ló sì na Abdullahi ibn Barak rèé o olówó àfààní ó ní owó ń sì ń kọjá ń import ọjà ń export ọjà ń kọjá wọlé ń kọjá wáta ọ̀rọ̀ sì wà ó sì lóun fi ń dáàbò bo ẹ̀sìn ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo bẹ́sìn ti ní kóun ó ṣe lòun ń ṣe kíni lòun ń ṣe ìyẹn wá owó ni èyàn sì wà lọ́nà halali bẹ́ẹ̀ yẹn bá di tán èyàn nani bí sẹ́rí àti nìkọ́nà wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahabihi wa sallama taslima. billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nastahdihi wa natubu ilayhi wa na'udhu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة الأولين والآخرين وشهادة أولياء الله المتقين وأشهد أن محمدا عبد الله ورسوله سيد الأنبياء وإمام المرسلين خير من صلى وصام وقام وحج لله رب العالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه أمهاتنا الأطهار وجميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أبو جماعة أدوك فلون أترى إكيولون أتي إكيولون فأسواجوا أغاوا النبي ومحمد ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run tí a tọrọ fún Ànábì Ọlọ́run jọba ara ilé ẹ̀ kó bá àwọn sàhábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa k'Ọlọ́run jẹ́ ọkàn àwa náà k'Ọlọ́run ọba àlékè ọlá kó sí àwa náà lẹ́ni ire iṣẹ́ ire ìwà ire ọ̀rọ̀ ire ìrìn ire ìṣesí ire téèyàn fi jẹ́ ní ire Ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa náà ìkẹ́ ìgẹ̀ yìí kó bá àwọn náà lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé kó máa lọ bẹ́ẹ̀ kó máa dùn títí dọjọ́ ẹ̀san lẹ́yìn náà gbẹ̀yìn ọmọ yàwá ní Islam ẹ jẹ́ ká má má dájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tírà Ọlọ́run ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun ni sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn méjèèjì ni gbogbo tí àwọn èèyàn bá pè lẹ́sìn tí ó bá ti lẹ́rìí inú tírà Ọlọ́run àbí kò lẹ́rìí inú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìhun tí sharia Islam pẹ̀lú ẹ̀ òun ni bídíà gbogbo bídíà wà ní ànú ni gbogbo ànúwá ni kò síbi tí ó rìsọ́ọ̀tì sí tó ju iná Ọlọ́run ọba àlekè ọlá lọ abẹ́lọ́hún pẹ̀lú orúkọ rẹ̀ tó dára jùlọ àti àwọn ìròyìn rẹ̀ tó ga jùlọ Ọlọ́run bá wa pa náà dẹ́bọ rẹ́ Ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́ Ọlọ́run bá ara bídíà ṣètánì ńlẹ̀ k'Ọlọ́run bá gbé súnà ànábì wa Muhammad ga òní pẹ̀lú ògo Ọlọ́run á gbé kéwù wa níbi tí a bá dé ọ̀rọ̀ tí
àyànjú bọ̀ òun lọ́rọ̀ ọ̀nà wo ni mùsùlùmí gbà wá owó. láwọn ọjọ́ tó kọjá a ti sọ̀rọ̀ nípa pípàtàkì owó. Islam kò sì kọ̀ kí mùsùlùmí ó wá owó àmọ́ kò gbọ́dọ̀ wá lọ́nà haram. kódà àwọn àfáà wa nú ẹ̀sìn wọ́n gbọ́ àgbọ́yé tí ń jẹ́ zuhud ìsáfáyé fún pé gbogbo ayé ọ̀kọ̀rọ̀ èèyàn ọkọ̀ orí iná yóò rọrùn fún ná yóò wá yọ̀ǹdẹ̀ lẹ́yìn ìrọ̀rùn òun ní jásí pé èèyàn sáfáyé. gbogbo ẹ̀ lásàlàyé láwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá. lónìí pẹ̀lú ògo Ọlọ́run nínú ọ̀rọ̀ bíi mẹ́fà tí mo fẹ́ sọ mo fẹ́ bọ́ sí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì. kí ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì? òun ni asbabu rizq, ọ̀nà tí èèyàn gbà wá owó tí gbà wá rìsìkì lọ́nà tí ṣẹ̀ríà Islam tó là kalẹ̀ ni mo fi ń sọ láwọn ọ̀rọ̀ tó kọjá pé ìdánilẹ́kọ̀ọ́ yìí kì í ṣe ìdánilẹ́kọ̀ọ́ téèyàn gbọ́ díẹ̀ tí ò ní gbọ́ díẹ̀ àbí téèyàn gbọ́ débì kan tí ò ní gbọ́ ìtọ́sẹ́kù. nígbà tí n bá wá ń fi rinlẹ̀ pé ṣẹ̀ríà Islam ọ̀kọ́ ká wá owó kọ̀kọ́ wá owó tí wọ́n tẹ́sí òye tó o ti ń wá owó níbi ọ̀nà tí ò da, níbi haram, níbi rìbá, níbi ògùn ẹbọ, níbi ìrìnkúrìn, níbi ìfẹ́ríjágbó kí ìfẹ́ríjágbó tó máa sọ pé àfẹ́ ẹlẹ́hà ló ní kẹ́ ẹ wá owó. rárá o, mo ní ẹ wá ọ̀nà tẹ́ wàá gbà wá ńlá kalẹ̀ lọ́nà tí Islam tó là kalẹ̀ fún wa láti fi wá owó. mo fẹ́ la ọ̀nà téèyàn gbà wá owó béèyàn bá sì gbọ̀nà bẹ́ẹ̀ wá tó bá bọ́ sínú kòńgé Ọlọ́run ọba yóò rí owó náà láyé kó tó kú, yóò sì dolówó pẹ̀lú ògo Ọlọ́run ọba. ọ̀nà tí mo fẹ́ là kalẹ̀ ó jẹ́ ọ̀nà mẹ́wàá lèèyàn gbà wá owó. ọ̀nà mélòó mo pè é jàmáà? ní ṣẹ̀ríà ní ká gbà wá owó. kò sí béèyàn bá lè kó mẹ́wàá wapọ̀ tó bá lè ṣe bówó rẹ̀ ó ti pọ̀ tó nù, yóò dolówó ayé tí o sì ní jà kọ́kọ́. Suleiman ti kọ̀ntrol ayé tí o ní jà kọ́kọ́. Sulkarnain ó kọ̀ntrol ayé tí o sì ní jà kọ́kọ́. Anabi Dawud ọlọ́lá ayé tí o ní jà kọ́kọ́. Abdurrahman ibn Auf inú sábẹ́ anabi ní olówó láyé tí o ní jà kọ́kọ́. Anasi ọmọ Maliki anabi tọrọ owó fún odolówó láyé. bí wọn náà bá lè lo àwọn ọ̀nà tí mo fẹ́ là kalẹ̀ yìí ìwọ náà ó dolówó láyé, ọ̀ọ́dàlárí sìkì láyé, ọ̀ọ́dọ̀lọ́lá láyé. tọ́ba tún wá lọ́la àtàyé tán pẹ̀lú ọ̀nà tá a fẹ́ là kalẹ̀ yìí lọ́tọ̀ lórí, ó tún wá di ẹni àlìjẹ́nà ju àlìkìyàmà. torí kò sóore níbi ọlá ayé tó darí sínú náà, kò sóore níbi owó ayé tó padà tún wọ náà. èyí tó lóore jù ní kó o dolówó láyé, kó o dọlọ́lá láyé, kó o tún wá jọmọ àlìjẹ́nà ju àlìkìyàmà. ọ̀nà alákọ̀ọ́kọ́ tí ṣẹ̀ríà là kalẹ̀ téèyàn fi wá owó pé mo fẹ́ jẹ́ olówó, mo fẹ́ rí ṣe, mo fẹ́ lárísìkí, mo fẹ́ dọlọ́lá, mo fẹ́ kí ọlá ayé ó sí fún mi. ọ̀nà tọ́tọ̀ tọ́lọ́wọ́n fi sínú àrísìkí fún ọ, ọ̀nà mẹ́wàá ni mo pè é. ọ̀nà alákọ̀ọ́kọ́ ń bẹ tariqul istighfari wa tawba, tariqul istighfar wa tawba. ọ̀nà kọ́ máa lọlé wà fẹ́ríjìn lérí àwọn ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ Ọlọ́run ọba kó o sì máa padà sọ́dọ̀ Ọlọ́run. lábẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí, ọ̀nà alákọ̀ọ́kọ́ ni al-istighfar wa tawba. inú ntarisìkì fi dé fún yàn, tówó fi dé fún yàn, tọ́lá fi dé fún yàn, òun ni kéèyàn máa lọ lè ṣe tawba àti istighfar. mo fẹ́ yàn nǹkan méjì lábẹ́ ọ̀rọ̀ yìí. àkọ́kọ́ tí kọ́kọ́ yẹn ni pé tá a bá ń pé kéèyàn wá fìríjìn lérí ẹ̀ṣẹ̀, kéèyàn wá fìríjìn lérí ẹ̀ṣẹ̀, àwọn èèyàn á máa ṣàṣìṣe níbi àgbọ́yé ìwá fìríjìn. tá a bá ní lágbájá lọ túbá, ìtí ń gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé al-istighfaru bil lisan,
kóun lọ lè máa lọ sọ pé ní astaghfirullah astaghfirullah àbí astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayhi. kódà àwọn èèyàn gbọ́ yé débi pé wọ́n á tún máa dá ní wákà ọlọ́run forí jìn wá àṣetàgà forí jìn wá àtúbà ẹ̀ṣẹ̀ wá àṣetàgà tí wọ́n máa jó jòwé wọ́n máa dùn. kódà nú ètò àwọn míì àtún lùlù sí i tí wọ́n máa lùlù lọ́tún lọ́sí tí wọ́n sì gbà pé àwọn wá forí jìn lọ́dọ̀ inú làákàyè kò bá mu ká tó pinnu ẹ̀sìn inú làákàyè kò bá mu ká tó pinnu ẹ̀sìn. ọmọ rẹ tó ṣẹ̀ ọ́ tí wọn náà fẹ́ báwí nítorí kó lè rí ìyọ́nú rẹ gbogbo ntọ́ bá fẹ́ gbà lọ́wọ́ rẹ kó máa rí gbà ọwájú rẹ yọ̀ọ́ kí bàbá mi ẹ má bì inú bàbá mi ẹ má bì inú lọ́dọ̀ tiẹ̀ náà kí ló ní fi ọ́ sí yẹ̀yẹ́ bẹ́ẹ̀ tiẹ̀ náà rí ńgbà tó bá bọ́sọ́ yọ̀ọ́ tó bá ń pè àti tàgà fúru là àti forí ìjìn wa àti ìdàgà ẹsẹ̀ yìí pọ̀ púpọ̀ àti ìdàgà forí ìjìn wa. ọ̀rọ̀ yóò yàtọ̀ síra yín tọ́mọ tiẹ̀ bá tiẹ̀ wá ń fi wọ́n dá para kò sí láì fi. Allahu Rabbul Alamin ọba gbogbo ayé kọ́ máa fi sí yẹ̀yẹ́ àmọ́ àṣìṣe tọ́kárí ni àṣìṣe ni tọ́kálé tọ́kákó tọ́yẹ ká tún bẹ̀ sí. tí a ń bá ń pé kéèyàn ó ṣe istighfar kó ṣe wa tawbatu wal inabatu ila Allah kó wá àforíjìn kó sì padà sí ọ̀dọ̀ Ọlọ́run béèyàn ti wà lábẹ́ ṣẹ̀ríà Ọlọ́run òní mo fẹ́ sàlàyé yìí wọ́n gbẹ́nu làákàyè mo ní ọba mu nù ṣẹ̀ríà náà kọ́ bá bó ṣẹ̀ríà wa ni a wa afa wa al-Imam Raghib al-Asfahani inú tírà wọn ti ń pè ní al-Mufradat fi garibil Qur'an nígbà wọn débi gbólóhùn tawba ní page 76 wọn sọ ń bẹ pé ní at-tawbatu fi shar'i ntí ṣẹ̀ríà Ọlọ́run gbà ní ìwà àforíjì lọ́dọ̀ Ọlọ́run òun ni tarku dhanb li qubuhi ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣe yẹn tó fẹ́ torí ẹ̀ wá àforíjì yóò fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ èèyàn ní ma sọ pé àṣetàgà forí jìn wá kó máa wú bẹ̀ tán kó tún wá dìde mi ti ṣe tawba yẹn kó tún máa wá lọ ṣe ní tí ó bí Ọlọ́run ọba nínú bóyá bí ọtí mímu bóyá bí ìsìná bóyá bí àwọn oògùn ẹbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntọ́lọ́wọ́n ọba ọba àlékè ọlá ṣe léèwọ̀ kó o ṣe istighfaru tán kó tún wá padà sí díẹ̀ kò túmọ̀ kó túbá at-tawbatu tarku dhanbi li qubuhi ìta ń pè ní wàá àforíjìn pé a padà sọ́dọ̀ Ọlọ́run lérí ń tá a ṣe tí ọ̀dà òun ni pé nǹkan yẹn ká filẹ̀ wan nadam ala ma farrata minhu èyí ò máa ṣe àbámọ̀ pé ha mo sì ṣe ń tọ́lọ̀ ní ma ṣe Ọlọ́run sì fún mi lówó mo sì ń lọ fi mutí Ọlọ́run sì fún mi lálàáfíà mo sì fi ń ṣe sìná Ọlọ́run sì fún mi lẹ́nu mo sì fi ń sọ̀rọ̀ mùsùlùmí láyìí dáa ọmọ aka bẹ́ẹ̀ pé Ọlọ́run ṣe báyìí mo ṣe báyìí ọmọ alọ sábàmà pé tí n bá mọ̀ ní bá ti ṣe bẹ́ẹ̀ wal azim ala tarkil muawada ọ wà á nípalẹ̀ mọ́ pé lẹ́yìn tí mo mọ̀ pé ọ̀dà yìí tún dé díẹ̀ mọ́ ó di májẹ̀mú mélòó báwọn ó di mẹ́ta àkọ́kọ́ kéèyàn fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ ẹlẹ́ẹ̀kejì kéèyàn máa wá ṣe àbámọ̀ pé bóun bá mọ̀ ní òun bá ti ṣe ọba yìí ẹlẹ́ẹ̀kẹta kéèyàn wá láníyàn pé òun palẹ̀ mọ́ pé òun tó padà sí di ẹ̀ṣẹ̀ yẹn mọ́ ẹlẹ́ẹ̀kẹrin tadaruku ma amkanahu an yutadaraka min al-a'mal bil i'ada tọ́ ṣé mo ti ṣe nǹkan yìí kọ̀ dáná èwo ni wàá ṣe padà tí ọ̀dà ṣé ẹnu yìí ní fi ń sọ̀rọ̀ ẹ̀yìn ní fi ń rojọ́ ẹlẹ́jọ́ ní fi ń bá ti mùsùlùmí jẹ́ kàkí ẹnu yìí nísìnyí máa fi ṣe istighfar ẹnu yìí máa fi ṣe adhkar ṣé ẹsẹ̀ yìí ni mú lọ lé ọtí ẹsẹ̀ yìí nísìnyí ìwà ní jẹ́ orin náà lé ọtí mọ́ ìjọ máa lọ mọ́sálásí déédéé àkọ́kọ́ kéèyàn fi ẹsẹ̀ yẹn lẹ̀ ẹlẹ́ẹ̀kejì kéèyàn máa wá ṣe àbámọ̀ pé bóun bá mọ̀ ni òun bá ti ṣe ọba yìí ẹlẹ́ẹ̀kẹta kéèyàn wá láníyàn pé òun palẹ̀ mọ́ pé òun tó padà sí di ẹ̀ṣẹ̀ yẹn mọ́
ẹlẹ́ẹ̀kẹ́ni tadaruku ma amkanahu an yutadaraka min al-a'mal bil i'ada ìtọ́ ṣé mo ti ṣe nǹkan yìí kọ̀ dáná èwo ni wàá ṣe padà tí ọ̀dà sí ẹnu yìí ní fi ń sọ̀rọ̀ ẹ̀yìn ní fi ń rojọ́ ẹlẹ́jọ́ ní fi ń bá ti mùsùlùmí jẹ́ kàkí ẹnu yìí nísìnyí máa fi ṣe istighfar ẹnu yìí máa fi ṣe adhkar sí ẹsẹ̀ yìí ni mú lọ lé ọtí ẹsẹ̀ yìí nísìnyí ìwà ní jẹ́ orin náà lé ọtí mọ́ ìjì ọmọ lọ mọ́sálásí déédéé gbogbo àwọn tó lò fẹsẹ̀ wọn ọ máa wá gbìyànjú láti lò padà sí di dáadáa lẹ́yìn yìí ni ó di mẹ́rin tí mo kà èyí tí ó wàá sì karùn-ún rẹ̀ òun náà ẹsẹ̀ wá kan aqwalul istighfar wa a'malul istighfar ìgbà tó bá ṣe mẹ́rẹ̀ẹ̀rin ń tán ló tó wá kan kọ́ máa sọ pé astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayhi subhanaka allahumma wa bihamdik ghufranaka allahumma wa bihamdik ghufranaka allahumma wa bihamdik lọ́ọ́ máa sọ àwọn gbólóhùn istighfar lẹ́yìn eléyìí lọ́wọ́ kó a'malul istighfar àwọn asẹ́ tọ́lọ̀ fi fèrè jini àwọn asẹ́ wo ni bíi raka méjì tí nàfi ṣe tawba bíi qiyamul layl bíi nawafil bíi àwọn nafila before àyílà nafila lẹ́yìn àyílà nafila ṣáájú àlásàrì nafila before magribi àti lẹ́yìn magribi gbogbo àwọn asẹ́ olóore bẹ́ẹ̀ yẹn sadakat sàárà gbogbo yóò máa tẹ̀léra wọn láti lè gbé kó fi rójú rẹ̀ ọlọ́wọ́n ọba ìtí ń jẹ́ istighfar mi nǹkan márùn-ún tí mo kà ń ní ń jẹ́ istighfar sọwárí márùn tí mo kà yẹn tó bá bẹ̀rẹ̀ sí ṣe tó bá jásí pé láàrin ìwà àtọ́lọ́hún lẹ̀ṣẹ̀ ń bá wà ló ti máa ṣe istighfar márùn tó bá jásí pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láàrin ìwọ àtọmọ ànábì ádámà bá ní yóò lé májẹ̀mú kan májẹ̀mú ẹyọ kan kún òun ni pọ́nmọ́ ànábì sórí bó ti ṣe ọmọ ànábì ádámà yẹn náà ọ̀sẹ̀ lọ́hùn o nísìnyí nínú òfin ọlọ́run ni pé ẹ gbọ́dọ̀ ṣàbòsí fúnra yín ọlọ́run ò nífẹ̀ẹ́ alábòsí ọwọ́ àwò sùsùn ọwọ́ àlù ọmọ ẹ̀yà rẹ̀ kan ní jìbìtì ẹnìkan èèyàn kan kọ́dà bí èsè mùsùlùmí ó jìbìtì rẹ̀ ọfọ̀nà àlùbọ̀nkọ́lọ́ ìgbowó lọ́wọ́ ẹ̀ sórí bó ti ṣéhùn ọ̀sẹ̀ ọlọ́run tó ṣòfin má ṣàbòsí ọwọ́ àṣẹ ẹni tí ó ṣe àbòsí fún tọba wa lo istighfaru márùn tí mo kà ń láàrin ìwọ pẹ̀lú ọlọ́run kó tó wá ráfìrí díẹ̀ sẹ́ni ó tún wá padà sọ́dọ̀ èèyàn tó ṣàbòsí fún ni tó lu jìbìtì ó gbẹ̀tọ̀ lágbájá ìjọba yìí tí mo purọ́ fún ọ pé àǹsọ̀ òrò owó tí mo ní ọkọ̀ ojú omi fẹ́ dé wọ́n lọ́mọ tó wí mu ọkọ̀ ojú omi ní ẹrù kún bẹ́ẹ̀ ń wọ̀ ya mo wá sọ fún wa pé ìròyìn tó jáde pọ̀ ọkọ̀ ojú omi dànù ọkọ̀ ojú omi nì lọ́dànù lówó rẹ̀ wá parẹ́ ọkọ̀ ojú omi kankan wá pọ̀kà gbowó lọ́wọ́ rẹ̀ ni owó rẹ̀ wá nì àbí bẹ́ẹ̀ kọ́ mo ti ná bóò lọ fẹ́ kí n dá padà ìjọ tó o bá rí ọ̀nà ẹni ní lérí tó ṣe fún ìjọ òun ló torí ọ̀nà ọlọ́run torí pé òun lọ sẹ̀ tó fi sẹ́ tó o bá fi lè rí ọ̀nà ẹni ní lérí tó ṣe fún o lè rí ọ̀nà ọlọ́run ló fi jásí pé tọ́ àmọ́ ọ̀nbára dáradára kí o kírun déédéé ọ̀nbára dáradára kí o ń sóògùn kóògùn ọ̀nbára dáradára kí èyí ń wà ní ìwà àtọ́lọ́nu bó bá ṣe táwọn bá ń bẹ̀ ni yóò jẹ́ tà ní ìwọ àti àmọ́ tó bá ti mú tọ́mọ ànábì ádámà dání ó rí ọ̀nà ẹni nínà lérí àbòsí tó ṣe fún lérí ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ tó sọ lérí ìjàmbá ẹ̀ tó ṣe lérí àìdá tó ṣe fún lérí dúkìá rẹ̀ nígbà tó bá rí ọ̀nà eléyìí ń lérí tó ṣe fún ìgbà wọn gángan ní àforíjì ó tó wáyé ńbẹ ni ọwọ́ afẹ́ rówó ọfẹ́ rí ṣe ìwọ náà fojú àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ni wọ́n lọ lè ṣe tawba lérí ẹ̀ tọ́ ọba ṣe tawba lérí ẹ̀ tán àdéhùn àtọ̀dọ̀ ọlọ́run ti wà fún ọ pé ìtọ́ bá mú ọwọ́ àforíjì lérí àwọn ẹ̀ṣẹ̀ ni òun ọlọ́run ọbó sí náà sì kí fún ọ ẹ̀jẹ̀ àlàyé istighfaru muslim ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kí wàá lẹ̀ rí lérí ẹ̀ ẹ̀rí ni pé ẹlẹ́wọ̀n náà al-Qur'an suratu Nuh gbàtọ́ba àlejò ọlọ́run sọ pé ní fa qultu astaghfiru rabbakum innahu kana ghaffara yursilis samaa alaykum midrara wa yumdidukum bi amwalin
وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. كني تمايا النبي نوح عليه الصلاة إن صفا وجوه استغفروا ربكم إلا ليترى في رجل لدولون وبا إنه كان غفارا ọba náà ọba tó yẹjú ni pé yóò fèrè jìn yín tọ́ba wá fèrè jìn yín tán yursili samaa aleikum midrara ọlọ́run wọn máa dá àsìkí wá fún yín láti sánmà àsìkí sánmà ọlọ́run wọn máa dá lẹ̀ fún yín wàrà wa yumdidukum bi amwalin wa banin ọlọ́run wọn wàá fún yín lówó tí ó pọ̀ àtọmọ tí ó yẹjú ẹ dàpọ̀ ńgbà tí Nuhu fẹ́ ka ní tí sèkì fáwọn ó ṣe nísìn ọlọ́run wọn sọ àsìkí láti tẹ́ ẹ bá wá ń túbà yóò wá fún yín lówó tí ó ṣe kíni àti kíni ọwọ́ lòun wo òsè sèkì fáwọn mbolo ti fẹ́ rí tọ́ ọ bá ti gba ọ̀nà tí mo là kalẹ̀ yìí ọ̀nà ìsúlùkù tó gbà rí méjì náà lọ́nà kọ̀dàrú tọ̀ríkù rahman wa tọ̀ríkù shaitan ọ̀nà ọlọ́run àtọ̀nà èṣù bẹ́ẹ̀ yẹn bá gbọ́nà ọ̀dọ̀ ọlọ́run yóò rà àsìkí tọ́ba wá pọ̀nà ọ̀dọ̀ ọlọ́run tí tọ́ba ti gbọ́nà ọ̀dọ̀ èṣù náà bẹ̀ lọ́run ọ̀rọ̀ àsìkí ẹni tí máa gbọ́nà èṣù ni ọmọ sọ pé bọ́ọ̀ bá ti dìdàkudà ètí ìrówó sọlọ́wọ́ lọ́nà tó là kalẹ̀ fún wa táàfì ìrówó ni ṣebí náà lùfà láti kélé yìí tọ́lọ̀ ń sọ pé istaghfiru rabbakum innahu kana ghafara yursilis samaa alaykum wa yumdidukum bi amwalin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara wa yaj'al lakum jannatin ọlọ́wọ́ bọ́ ọba àlekè ọlá yóò ṣe ọgbà oko tí ó pọ̀ fún yín kí là ń pè lọ́gbà oko láyé tẹ́ ń dáko nísìnyí níta ń pè lọ́gbà oko nísìnyí làwọn kọ́mpẹ́nì wa yaj'al lakum anhara gbogbo odò tí ó sàn bẹ́ẹ̀ tí ó fi máa wọ ọlọ́run ó sì ìtumọ̀ ní gbogbo ẹni tí ó mójútó tí ó fi máa yè ọlọ́run ó pèsè ẹ̀ máa fún ọ ọlọ́run yìí ṣe nǹkan fún yàn láàbọ̀ bọ́lọ̀ ń bá dájà fún yàn ẹni tí ó bá náà yọ̀ dà tì ní ọlọ́run ò ní dájà fún ọkọ máa wé yàn kí tí ó bọ̀ náà rárá bọ́lọ̀ ń bá ti dájà fún ẹni tí ó sì bọ̀ náà tí ìta ọlọ́run sì kú tì ọ́ ìtumọ̀ wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara tí ẹ bá lọ wo áyà yìí ìsẹ́sìtìkìfàr orí márùn ní bí orí alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́ máa sin kádàdà láti sánmà fọ́ orí ẹlẹ́ẹ̀kejì owó orí ẹlẹ́ẹ̀kẹta ọmọ orí ẹlẹ́ẹ̀kẹrin kọ́mpìn tó dá gbogbo tó dá orí ẹlẹ́ẹ̀karùn àmójútó àsìkí tọ́lọ́mbà sí fún ọ sẹ́rí Imamul Qurtubi nínú tírà rẹ̀ Tafsir Qurtubi ń sọ fún wa ń bẹ̀ pé ó ní fi hadi il-aya nígbà tó ṣe tafsir débi faqultu astaghfiru rabbakum innahu kana ghafara tí ó wàá sàlàyé àyà wọn ìwọ̀n sọ pé ní fi hadi il-aya nínú àyà tá a kà yìí wallati fi Hud àtàyà kan tí ń bẹnu suratu Hud delil ó lélẹ́yìí ní ìtọ́ka annal istighfar wípé ìmọ̀ ṣe istighfar yustanzalu bi ir-rizqu ọlọ́run máa fi sọ àsìkí kalẹ̀ fẹ́ni tí ń bá ń ṣe é ni ọwọ́ lọ́n wo ṣe istighfar ó sì jẹ́ mùmínì ń bolo ti fẹ́ rí Ibn Kathir òun wá sọ fún àwọn tafsiri tiẹ̀ tafsiri yẹn ẹ lọ wo volume 4 page 449 ń sọ fún wa bẹ̀ pé ní idha tubtum ila Allahi wastaghfirtumuhu wa ata'tumuhu kathura ar-rizqu alaykum ẹ̀yin èèyàn tí ẹ bá lè lọ wá ọlọ́run lọ́la àforíjì tẹ́ ẹ padà sọ́dọ̀ ọlọ́run tẹ́ ń tọrọ àforíjì bá a ti sọ lẹ́ẹ̀kan o wà á tó àtúmọ̀hù tẹ́ ẹ wá ń tẹ̀lé gbogbo òfin ọlọ́run kathara rizqa alaykum ọlọ́run ó jẹ́ káàsìkì ọ̀pọ̀ tí ó máa bá yín àsìkì ó máa bá yín tí ó pọ̀ rẹpẹtẹ wa asqakum min barakati sama ọlọ́run ó sì máa sáàsìkì fún yín látara albarakati sama wa anbata lakum min barakati al-ard ọlọ́run ó máa bá albarka nù lẹ̀ yóò máa mú wá báyìí jáde yóò máa mú jáde wá báyìí wà á bàtà lakumu zara gbogbo ntẹ̀ bá ń gbìn yóò máa lálùbáríkà wà á dára lakumu dọ́ra gbogbo ntẹ̀ bá ń sìn wàrà rẹ̀ yóò máa dá wà á máa dákun bí amwalin wa banin yóò máa kó owó rẹpẹtẹ fún yín yóò máa dá ọmọ rẹpẹtẹ ọlọ́wọ́ máa ṣe fún yín wà á atakumul amwala wal awlada yóò máa fún yín lówó rẹpẹtẹ yóò máa fún yín lọ́mọ tí yóò máa yanjú waja'ala lakum jannatin fiha anwa'u thimar wa khallalaha bil anharil jariya baynaha ọlọ́run wàá dá gbogbo oko tí ó pọ̀ fún yín gbogbo omi tí ó wàá jókòó ọmọ wù ọlọ́run sàn síbẹ̀ fún yín
ẹ dákun jama gbogbo oore tí wọ́n kà kalẹ̀ yìí kí ni ó bi jama istighfar ọwọ́ lọ ń wo o sí istighfar bolo ti fẹ́ rí tọ́ ọ bá ti gbọ̀nà yìí ọ̀nà òde sùlùkù tó gbà ọ̀nà tí mo là yìí tí sẹ̀ríà là yìí tọ́ ọ bá ti lè gba ọ̀nà yìí wówó ọ̀ lọ́nà kankan tó gbà wá ju ọ̀nà ọ̀dọ̀ ṣèitọ́ọ̀nì lọ jama mùsùlùmí níjọ́ kan wọ́n wá omi tì ní Madina wọ́n nídìí òjò wọn òrójò ọwọ́ ajásùkò Umar radiyallahu ta'ala anhu Umar wa bẹ̀rẹ̀ sí sọ fáwọn yẹn pé ẹ ṣe salatul istisqa ọwọ́ kírun òjò ọ̀rọ̀ wọ́n ti wá kírun wọ́n ti mójú kó òjò òsèrè ọlọ́run ìgbàdúrà wọn nígbà wáyà Umar wa sọ fún wọn pé lónìí ọlọ́run ọ̀rọ̀ jù Umar wa jáde síta ìwà rìn káàkiri ìrìn káàkiri nígbà tó ṣe sà tí ó dọwọ́ rọ̀ rẹ̀ òjò bá dé lòjò bá rọ̀ ní ẹ wá bí Umar pé Umar bóun ló ṣe tójò fi rọ̀ Umar wa ń fún wọn lẹ́sìn pé ní talabtul ghaytha bimajadihi as-sama' allati yustanzalu bihi al-qatar ó ní mo wá omi fún yín pẹ̀lú àwọn kọ́kọ́rọ́ sánmà àwọn majadih ìràwọ̀ kan ní jẹ́ majadih àwọn ìràwọ̀ yẹn nígbà tí Islam ètí dé àwọn èèyàn gbà pé ìràwọ̀ yẹn ní máa ń fà tójò máa fi rọ̀ Umar wa lọ gbólóhùn majadih yẹn páwọn ìràwọ̀ sánmà yẹn lòún ké sí tójò yọrọ̀ ó wá ń sọ báwọn èèyàn pé mo wá omi fún yín pẹ̀lú àwọn kọ́kọ́rọ́ ìràwọ̀ sánmà tí màá jójú ọ̀rọ̀ láti sọmọ kọ́kọ́rọ́ ìràwọ̀ lèmi lò tójò fi rọ̀ fún yín nígbà tí wọ́n wá pẹ́ lọ́wọ́ ní ẹ̀yin ọmọ kọ́kọ́rọ́ òun ni àwọn sàhábà ní àmọ́ ó ní kọ́kọ́rọ́ òun ni pé istaghfiru rabbakum innahu kana ghafara yursilis samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum lọ́wọ́ àkáyà kọ́kọ́rọ́ tó ń lò ìràwọ̀ sánmà tó ń pè ní pé istaghfiru rabbakum òun wà fèrèjì lọ́dọ̀ Ọlọ́run ni tọ́lọ́run sọ pé ní istaghfiru rabbakum ẹbí Ọlọ́run kó fèrèjì yín innahu kana yursilis samaa alaykum midrara yóò máa rọ òjò fún yín láti sánmà ọlá fèrèjì lòun ń ṣe tó ń lọ tó ń bọ̀ òun ṣe tawba ni tawba tó ń ṣe òun lọ́rọ̀ òjò jàmá mùsùlùmí bí ẹ bá fẹ́ rí ṣe tó bá fẹ́ rówó bí nira bá dé ntẹ̀yẹ̀ máa ṣe òun ní istighfar sẹ́rí ìkànnì àwọn afáwọn àgbà à ń pè ní alimam alhassan albasri tábìyìn ni ó dijọ́ kan ìkànnì ọmọ akéwù rẹ̀ tá à ń pè ní ibnu subai ó jókòó ti àfáwa hassan albasri ọ̀rọ̀ tí ń sọ yìí bẹ́ẹ̀ ní tafsiri imam Qurtubi lálejò kábàdé lọ́ba ní yá imam gbogbo nǹkan tí mo gbìn shaka ila alhassan aljaduba ó ní gbogbo tí mo gbìn pátápátá níbi tí mo gbìn sí ọjọ́bà ojú ọ̀rọ̀ gbogbo tí mo gbìn pátá ilẹ̀ bàjẹ́ ńgbà tójú ọ̀rọ̀ kí ni Hasan al-Basri sọ fún mo ní Hasan al-Basri ní istaghfirullah mo lọ sí tawba kọ́lọ́ wọn fèrè jẹun istaghfirullah ìyẹn lọ Ibnu Subayy wà ń bẹ tọ́jú ọmọ gbé Hasan al-Basri ó jòkó ta fa rẹ̀ ẹlòmíì tún dé wa shaka ilayhi al-faqra ló ń bá ní imam òsì yìí pọ̀ ọgbọ́n wo ní í dá sí ìyá yìí pọ̀ ọgbọ́n wo ní í dá sí sheikh ní istaghfirullah má lọ́wọ́ fèrè jìn lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ fèrè jìn ó dé yẹn méjì Ibnu Subayy wà ń bẹ̀ lọ́dọ̀ sheikh ẹlòmíì tún dé gbòòwò náà tún dé lọ́dọ̀ fún sheikh pé ó dé Allah li an yarzuqani waladan sheikh ṣàdúrà fún mi mo fẹ́ kọ́lọ́n ó bùn mí lọ́mọ ẹkún ọmọ ní ń sun kọ́lọ́n ó bùn mí lọ́mọ sheikh tún fún lẹ́sìn pé ní istaghfirullah má lọ́wọ́ fèrè jìn ó dé yẹn mélòó ó di mẹ́ta njọ́ kan náà ẹlòmíì tó dé ẹkún tó ń wá sunba sheikh ni pé sheikh jafafu bustanihi ó ní mo dá oko gbogbo kò mí bàjẹ́ òsì wa fẹ́ dé báyìí sheikh ni istaghfirullah má lọ́wọ́ fèrè jìn ó dé yẹn mélòó ó di mẹ́rin Ibnu Subayy Arabi Ibnu Subayy ńgbà tó wá dèrò lẹ́tí ọmọ alọ́lọ́wọ́ ní sheikh
ataka rijalun yashkuna anwa'an fa amartahum kullahum bil istighfar afawa lónìí ezirisi èèyàn lọ́wọ́ bá ọ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń sunkún fún eléyìí sunkún lójú ọ̀rọ̀ eléyìí sunkún lólósì lóhun òun fẹ́ dolo eléyìí lóhun òbí mọ òun fẹ́ bímọ eléyìí lọ́gbọ̀ kó bàjẹ́ kálukú ń sunkún wá nǹkan kan náà lọ́ ń sọ fún gbogbo wọn kékeré máa lọ sí tawba istighfar kérésì tí sheikh Hasan al-Basri sọ fún Hasan al-Basri ní ma qulitu min indi shay'a sórí gbogbo tí ń wí òun èmi kí n máa ń sọ kìí ṣe pé mi ní ń rò sọ fúnra mi inna Allah ta'ala yaqulu fi surati Nuh ọba àlekí ọlá ń sọ ní suratu Nuh pé istaghfiru rabbakum innahu kana ghaffara yursilis samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara sheikh bá fún lẹ́sìn bẹ́ẹ̀ èmi kọ́ o ntọ́ba mi ń sọ ni pé istaghfiru rabbakum ẹ lọ lè wọ́n bá yín lọ́la fèrèjì innahu kana ghaffara a máa fèrèjì ni tọ́ba fèrèjì ni tán yursilis samaa alaykum midrara yóò rọ ọ̀rá òjò omi gidi láti sánmà fún yín wa yumdidukum bi amwalin wa banin yóò dẹ̀ ṣètò owó fún yín tí ó pọ̀ ọmọ náà sì pọ̀ wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara ọlọ́run o dákun mọ́sá sọ ní ntẹ́ mọ́ wá istighfar allahumma jalna minal mustaghfirin wa ablana min ladunka thamaratika minas samaa fi dunya wal akhirah innaka sami'un mujibud da'awat jama muslimi sẹ́ẹ̀dì bá ti sọ̀hún tẹ́ bá lọ wọnú suratu Hud nígbàtí sẹ́ǹpẹ́tẹ̀ ẹ̀ka tá a kà yẹn anabi Nuh ló sọ tí ń sọ fáwọn ọjọ́ ẹ̀gbẹ́ fa qultu mo sọ fún wọn pé istaghfiru rabbakum ẹni kọ́lọ̀ ń fẹ́rí jìnyín innahu kana ghaffara ọba náà máa fẹ́rí jìnnì yurisilis samaa alaykum midrara Nuhu ní sọ yóò fáwọn èèyàn rẹ̀ kẹ́ẹ̀lì mọ̀ pé ọ̀rọ̀ sánmà èyí yàtọ̀ o ọ̀rọ̀ Ọlọ́hun sì ní yàtọ̀ níjẹ́ ó ti dáyé táyé ó fi máa jẹ́yé lọ tí ó fi parẹ́ ntí ń bá ń jẹ́ nǹkan lọ́dọ̀ ẹ̀ náà ni ó máa jẹ́ nǹkan ntí ó bá jẹ́ nǹkan ó jẹ́ nǹkan náà ni ó bá tọ́ náà ni ó máa dé lọ́tàrí kàá mọ́ Ọlọ́hun èdè ẹ wáyé anabi Hudu tinú àlásọ ẹ wo ti Hudu anabi Hudu náà sọ pé ya qawm ẹ̀yin ìjọ mi istaghfiru rabbakum ẹ lọ lè ẹ bẹ́ lọ́n kọfẹ́ yìí jìyìn thumma tubu ilayhi ẹ wá darí padà sọ́dọ̀ Ọlọ́run kí lóun náà wí fún wa ó ní yurisili samaa alaykum midrara nígbà wọn ni yóò tó sọ̀rọ̀ asánmakalẹ̀ fún yín o ṣé tànàbí wa yàtọ̀ sí tiwọn ṣé bá wà àlùmọ̀ nàbìrì àwọn àlùmọ̀ nàbìrì tànàbí náà ò lè yàtọ̀ sí tiwọn ni wọ́n ti sọ yí kalẹ̀ fún wẹ́n tí bá ń tẹ̀lé ànábì Ọlọ́run tí bá ń wá owó ọ̀nà sítìgìfàrù ni ó gbà lówó ẹni tí bá ń tẹ̀lé ṣaitan ọ̀nà ọ̀dẹ̀ èṣù náà ni ó gbà sí kíni ó náà ni ó gbà lówó Húdù náà sọ fáwọn ọjọ́ rẹ̀ ó ní istaghfiru rabbakum ẹ bẹ̀ ọba yín kó fẹ́rí jì yín thumma tubu ilayhi ẹ darí sọ́dọ̀ ẹ̀ yursilis samaa alaykum midrara yóò sọ àsìkì sánmà kalẹ̀ fún yín wa yazidukum quwwatan ila quwwatikum Ọlọ́run wàá fi kún agbára yín yóò sọ yín dé èèyàn gidi yóò tún yín ṣe bẹ́ẹ̀ tiwa yóò sọ yín dé èèyàn gidi wala tatawallaw mujrimin ẹ má kẹ́yìn sọ́lọ́run kẹ́ ẹ má dẹ́lẹ́ṣẹ̀ o bí yẹn bá ti yẹ́yìn padà kó nbí ọ̀nà tá a wí ìdàkudà ni ó dà bá jẹ́ yẹn lásán bá já fa tí ó bá ti gbọ̀nà yín rówó ọ̀nà kọ́nà ni ó gbà rówó ọ̀nà èṣù ni ó gbà rówó ọlọ́mọdé àwọ̀ gbọ́nà èṣù ọlọ́mọdé àgbọ́nà èṣù tẹ́ bá tún lọ wọnú suratu Hud bákan náà nígbà tí ó bá wọn yẹn sọ̀rọ̀ ẹ máa gbọ́ ntọ́fẹ́ ká o torí tí wọn náà ń wá káàkiri náà wọn fẹ́ sàlàyé fún ọ yìí ntọ́fẹ́ torí ẹ̀ dìdàkudà tó ń torí ẹ̀ rìnrìn àjò kíní àjò tó ń torí ẹ̀ sọ̀sọ̀kúsọ káàkiri òun náà wọn fẹ́ ká fún ọ yìí Ọlọ́run ní wa anistaghfiru rabbakum àníṣe ẹ lọ́ọ́ bẹ lọ́n kó fèrè jìn yín thumma tubu ilayhi ẹ wá darí sọ́dọ̀ Ọlọ́run yumatti'ukum mata'an hasana Ọlọ́run ó fún yín ní gbádùn tí ó dáa àbí kálukú fẹ́ gbádùn náà kọ́ kí gbogbo nǹkan bọ́ sí rọrùn yumatti'ukum Ọlọ́run ó fún yín ní rọrùn yóò fún yín ní gbádùn kí wá sí gbádùn lásán mata'an hasana ìgbádùn tí ó dáa lọ́lọ́run sì fún yín ẹ bá ní padà sọ́dọ̀ Ọlọ́run tẹ wá fìdíje lọ́dọ̀ ẹ̀ wa yuti ila ajalin musamma yóò ṣe díjọ́ kú fún yín ni
tọ́lọ̀ bá file fèrè jìn tọ́ba kó gbádùn rẹ̀ dé ìgbádùn ìlà ajalin musamma díjọ́ tẹ́ tó kú ni ẹni ọlọ́run bá dá lọ́la tọ́ba ẹ̀kọ́ la tọ́lọ̀ ni yóò lò ó kú ni gbogbo ọ̀nà míì tọ́ba gbà tí èso ọ̀nà tọ́lọ̀ kò lè tọ́jọ́ o ọlọ́ni yumatti'ukum mata'an hasana ìlà ajalin musamma òun ò fún ọ ní gbádùn tí ó da tí ó fi díjọ́ tó wọn ọlọ́run mọ̀ kó lérí lẹ̀ tọ́ba wa túbọ̀ bẹ́yẹn náà wa yu'ti kulla dhi fadlin fadlahu gbogbo ẹni tọ́ba lọ́la ọlọ́run dà lọ́la wọ́n bẹ̀rẹ̀ sí tawba ọlọ́run bá kọ́lá mọ́ ọlọ́run ó dé èyí ṣe tawba kó tó sí èyí ṣe tawba kọ́ padà sọ́dọ̀ ọlọ́run kọ́ wá tó sí. wa in tawallaw ẹ máa gbọ́n tọ́lọ́run wí o wa in tawallaw tẹ́ bá wá pẹ̀yìn dà tẹ́ ẹ̀ gbà bí ọ̀nà tá a wí òun fa inni akhafu alaykum adhaba yawmin kabir ń bẹ̀rù kí alkiyama ọmọ jẹ yín ìtumọ̀ ẹni pé tọ́ba wá sìkì tọ́ wọ́wọ́ lọ́nà tọ́lọ́wọ́n làkàlẹ̀ fún ọ ní máa retí ìyà alikiyama máa retí ọlọ́mọ fi alikiyama jẹ wá o abẹ́lẹ́ wọn bọ́ bá alikiyọ́lá ọ̀nà àsìkí rọrùn ọlọ́run kò sí fún wa ọ̀nà tí ó da ọlọ́run jẹ́ àgbà wá sìkì ọlọ́mọdé agbọ́nà tí ó da wá sìkì bí ẹ bá lọ wọnú àdìsí anabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallama anabi sọ pé ní man akthara al-istighfara ẹni tí bá máa ṣe istighfaru dáadáa tí máa ṣe dáadáa ja'ala Allahu lahu min kulli hammin faraja ìjọkíjọ tí wàhálà bá dé ọlọ́run ọ̀la bá yìí ń bẹ̀ ni wa min kulli diqin makharaja ìjọkíjọ tí ìfúnpínpín bá dé ọlọ́run sì yọ kó nu fúnpínpín wa razaqahu min haythu la yahtasib ibi tí o ti ro káàsìkì lọ́lọ́run ti máa ṣe fún nǹkan mẹ́rin la Nabi kàmbẹ́ oníṣẹ́jàmá nǹkan mẹ́ta àkọ́kọ́ ìjọkíjọ tí ronú bá dé ọlọ́run kó ronú lọ ẹlẹ́ẹ̀kejì ìjọkíjọ tí ìfúnpínpín bá dé ọlọ́run mú jáde báyìí nínú fúnpínpín ẹlẹ́ẹ̀kẹta ibi tí ò ti retí àsìkí ọlọ́run ó ṣe kí ni yọ sọ àsìkí fún iṣẹ́ táwọn bá nù tí mùsùlùmí bá ń wá owó ọ̀nà tí ó gbàrú ọ̀nà kí ni jama ọ̀nà táwọn bá ọ̀nà alákọ̀ọ́kọ́ nù ọ̀nà mélòó mọ̀ pé ọ̀nà ẹlẹ́ẹ̀kejì téèyàn gbàrú owó pé mo fẹ́ dolówó mo fẹ́ rí ṣe mo fẹ́ da lásìkí mo fẹ́ dẹni tí ó máa nánú owó tí ó máa nánú ọlá tí ó sì níyì tí ó lápọ́nlé tí ó tún wá wà lìjánná ọ̀nà ẹlẹ́ẹ̀kejì fún ọ òun ni tariqu taqwa ọ̀nà àbẹ̀rù ọlọ́run ọ̀nà kí mo pè jẹ́ máa ọ̀nà àbẹ̀rù ọlọ́run ni lèyìn gbà rówó lẹ́lẹ́kejì ọ̀nà àbẹ̀rù ọlọ́run ìwà sábà méjì àkọ́kọ́ kí ni ń jẹ́ bẹ̀rù ọlọ́run ẹ̀rí wo lọ́wọ́ sọ pé ọ̀nà yìí lágbàá rówó torí tí a bá pèèyàn láàfẹ́ sìn kò ní máa sọ̀rọ̀ nù agbárí ọlọ́run wí ànábì wí ti ń jẹ́ sínú tí ẹni kọ́ sàlàyé tọ́lọ́run wí tànábì wí fún àwọn èèyàn kí ni ń jẹ́ bẹ̀rù ọlọ́run gbogbo èèyàn pátápátá máa pé ẹ sì bẹ̀rù ọlọ́run ẹ sì bẹ̀rù ọlọ́run àwọn àfọwọ́n náà máa pé ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run kọ́dà ẹni tí ó bẹ̀rù ọlọ́run náà ń sọ fún yẹn pé ẹ bẹ̀rù ẹlòmíì gan ń wú ọ̀daràn sọ̀rọ̀ lọ́wọ́ bí wọ́n sọ fún yẹn pé ẹ sá bẹ̀rù ọlọ́run kí ni ń jẹ́ bẹ̀rù ọlọ́run gan afáwa Ar-Raghib al-Asfahani nígbà tí ó sọ̀tùmọ̀ bẹ̀rù ọlọ́run ó ní hifzun nafs ama yu'thim kéèyàn sọ ẹ̀mí ara rẹ̀ kó o bí gbogbo tí ó mú ẹ̀mí ṣẹlọ́n tí ó kẹsẹ̀ bá ìsọ ẹ̀mí rẹ̀ kó o bí tí ó kó ẹsẹ̀ bá ọ kí ni túmọ̀ ọ̀rọ̀ yẹn wadhalika sheikh wa ni túmọ̀ ẹ̀ ni pé bitarkil mahadhur gbogbo ntọ́lọ́ ń bá pèlè wọ̀ pátá kọ̀sọ́lẹ̀ gbogbo ntọ́lọ́ ń bá pèlè wọ̀ pátá kọ̀mọ́sẹ̀ wayatimmu dhalika bitarki badil mubahat kọ́dà gbogbo nǹkan nígbà míì náà ìbẹ̀rù Ọlọ́run a máa pé yóò ti wà báyìí yóò tún wá pé pẹ̀lú pé tí wọ́n tún ṣe lẹ́tọ̀ọ́ fún ọkọ̀ tó sọ́ọ́lẹ̀ kí ni túmọ̀ ọ̀rọ̀ ń tí a ń pè níbẹ̀rù Ọlọ́run òun ni gbogbo ntí ọba jẹ́mi rẹ̀ ó ṣẹ̀ kọ́ ọmọ ṣe ntí ọ jẹ́mi rẹ̀ ó ṣẹ̀ nísìnyí ni pé ẹ̀mí rẹ̀ ń ṣe fẹ́ ṣe sìnà má ṣe ọbẹ̀rù Ọlọ́run ẹ̀mí rẹ̀ fẹ́ mutí má mú ọbẹ̀rù Ọlọ́run ẹ̀mí rẹ̀ fẹ́ lu jìbìtì má wàá lu jìbìtì ní ọbẹ̀rù Ọlọ́run ẹ̀mí rẹ̀ fẹ́ yíwèé má yíwèé ní ọbẹ̀rù Ọlọ́run ẹ̀mí rẹ̀ fẹ́ rojọ́ kí wọ́n fi lé eléyìí dànù bí iṣẹ́
kọ́ bá tiẹ̀ jẹ́ kọ́ ọmọ wàá rìnrìn àjò kí wọ́n lè dànù kọ́ bá tiẹ̀ jẹ́ ọbẹ̀rù Ọlọ́run gbogbo ntẹ̀yìn ọba ṣe tí wọ́n pè tí ń bá ṣe tán ẹ̀ṣẹ̀ ni ó jẹ́ kéèyàn má ṣe níjẹ́ bẹ̀rù Ọlọ́run tọ́lá àwọn yẹn ti gbàgbé yẹn bá ti wé láwà ní tó mú tẹ̀síwá lọ́wọ́ tó sá paramọ́ tí ń rìn jẹ́jẹ́ wọn lọ bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run kan ó lè jẹ́ kírímínà ó lè ṣe bẹ́ẹ̀ kọ́ gọ sábẹ́ láwà ní kọ́ gọ sábẹ́ ẹnu gbọ̀n kọ́ gọ sábẹ́ tẹ̀síwá kó sì jẹ́ kírímínà bẹ́ẹ̀ ni bí n bá ti ń fa ọgbọ Ọlọ́run ọba ya kí ni kírímínà ni àmọ́ gọ sábẹ́ láwà ní ọgọ sábẹ́ ẹnu gbọ̀n ọgọ sábẹ́ tẹ̀síwá ọkọ sábẹ́ kó kóyàn lẹ́yìn bí egún ìgọ́sábẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ò nítumọ̀ ẹni tí ó mọ̀ tá a sọ pé bẹ̀rù Ọlọ́run ọba òun lẹ́nu tó yẹ pé gbogbo òfin Ọlọ́run ọba ló ṣe kí ni ọ̀pamọ́ ìbẹ̀rù Ọlọ́run ọba nìyẹn ìbẹ̀rù Ọlọ́run ọba nìyẹn bí oníláwà ní ọ̀dà nínú gbọ̀n ọ̀dà aláṣẹ ìbẹ̀rù Ọlọ́run náà ni àmọ́ kí yẹn máa fi bojú kọ́ máa fi kọ́fà máa sábúrú owó láwà ní ọba táwọn èèyàn jẹ owó láwà ní gbogbo obìnrin àwọn èèyàn bọ́ lọ́wọ́ rẹ owó láwà ní ọjọ́ tí mu owó láwà ní gbogbo ẹbọ ló ń ṣe gbogbo jàmbá ló ń ṣe gbogbo ọṣẹ ẹbú ló ń ṣe láwà ní òní túmọ̀ ìta ń pè ń bẹ̀rù Ọlọ́run òun ni kí gbogbo sẹ́ẹ̀rẹ́ tọ́ba àlékè ọlápá aláṣẹ kéèyàn ó ṣe gbogbo ntí ó mú ẹ̀mí ṣe Ọlọ́run ọba kéèyàn lé ẹ̀mí jìnnà kúrò ní ibẹ̀ wọ́n wá ní wáyà tí mọ̀dálíkà bitẹ́rìkì bá délé mubahat ìbẹ̀rù Ọlọ́run ó tún máa pé yóò kún tẹ́tẹ́ ìta ń pè bẹ̀rù Ọlọ́run ó kún tẹ́tẹ́ pẹ̀lú báwọn kankan bẹ tọ́jú ẹ̀tọ́ gan yìí ó tún sá fún ìta ń pè bẹ̀rù Ọlọ́run òun ni kí gbogbo sẹ́ẹ̀rẹ́ tọ́ba àlékè ọlápá aláṣẹ kéèyàn ó ṣe gbogbo ntí ó mú ẹ̀mí ṣe Ọlọ́run ọba kéèyàn lé ẹ̀mí jìnnà kúrò ní ibẹ̀ wọ́n wá ní wáyà tí mọ̀dálíkà bitẹ́rìkì bá délé mubahat ìbẹ̀rù Ọlọ́run ó tún máa pé yóò kún tẹ́tẹ́ níta ń pè bẹ̀rù Ọlọ́run ó kún tẹ́tẹ́ pẹ̀lú báwọn kankan bẹ tọ́jú ẹ̀tọ́ gan yìí ó tún sá fún kí ni túmọ̀ ọ̀rọ̀ ni ìyẹn wò pé àwa kan Ọlọ́run kẹ́ púpọ̀ Ọlọ́run kẹ́ péyàn Ọlọ́run kẹ́yìn àfáà ni Ọlọ́run wá kẹ́ ọlárísì kí ó lówó ní gbogbo ẹ̀ wọ́n máa fún mọ́tò ṣeré ni ẹni rẹ̀ sì ni kì í ṣe jagbajagba kádàrá tiẹ̀ ní kẹ́ Ọlọ́run mo ti wá sọ dáadáa tí máa ń lọ sí wá sí èyí bá yẹ pẹ́rẹ́ ju inú mọ́tò rẹ̀ ní ó gbé mo wá ní ṣe kí ló dé kó mọ́tò ilé ẹ̀ mọ̀ gbé wá sí wọ́n wá ní tí n bá wá gbélé yìí wá tí n bá wá fi sí wá sí ṣèyí tó yẹ gbogbo èèyàn tó yẹ gbogbo èèyàn tó sì wà ń lu yìí nísìn wọn ò sunkún kankan ju ẹkún owó lọ wá sí ìbẹ̀rẹ̀ Ọlọ́run oníwà ṣe jẹ́wọ́ wọn lẹ́mìí mọ́tò mi ni wọ́n máa wò wọn ní gbọ́dọ̀ lọ́mọ mọ́tò mi wọ́n máa wò mọ́tò mi ni wọ́n máa wò wọn ní gbọ́dọ̀ lọ́mọ àfi kí n gbé mọ́tò kan lọ tí wọn ò ní wo bẹ̀ tí ìfìrí wọn bá sọ tí. ṣé ẹ rí i pé ìlú mọ́tò ńláńlá fún ẹ̀tọ́ ni ọwọ́ afẹ́tọ́ yẹn lẹ̀ kò ló ntí òjì olóyè kí lọ́ba tí òfin lò ó ìbẹ̀rẹ̀ Ọlọ́run láàfin máa kìlọ̀ fáwọn yẹn jọ yídì pé tọ́ ọba lówó aṣọ tọ́ wọ̀ tọ́ da yídì rú bí táwọn ẹgbẹ́ rẹ̀ ọba ti kí ló ti lọ kí tiẹ̀ àmọ́ wá wo aṣọ ọ̀pá kan 500,000 ọwọ́ àná ọlọ́pàá mẹ́wàá tí ń lọ 5 million bẹ́ẹ̀ ń bàtà bẹ́ẹ̀ láago bẹ́ẹ̀ ń gbogbo ẹ̀ àwa dé ìdí kálukú wa ń wo bàtà rẹ̀ wọ́n ń wo aago rẹ̀ wọ́n mójútó ọ̀nà àti wútúbà mọ́ ẹ̀tọ́ rẹ̀ ni kò wọ̀ ìsìláàmù ò sí lè wọ̀ àmọ́ tó bá lè yọ̀ǹda arú ẹ̀ ara pé bẹ̀rẹ̀ Ọlọ́run ọba rẹ̀ pé ni ó tọ́ ni ẹ̀tọ́ ni ìtì fífowó ra dúró eléyìí àwọn masakínú ń bẹ àwọn ọmọléke wà àwọn tálíkọ Ọlọ́run wà tí wọn ò rí jẹ tí wọn ò rí mu kákúkú ṣe fáwọn eléyìí ní dájú ká lo eléyìí lọ ẹ̀tọ́ ni kó lò ọwọ́ ayọ̀ǹdẹ̀ nítorí kíni nígbà àwọn ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba yẹn ṣe kíni ó pé bẹ̀rẹ̀ Ọlọ́run ọba yẹn pé ìtì ń jẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run ọba nu afáwọn Imamu Nawawi nígbà tó ń náà sọ̀rọ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run ọba ó ní imtithalu amrihi wa nahyihi gbogbo àṣẹ tọ́lọ́run ọba bá pa kéèyàn pa mọ́ ntọ́ba kọ̀ kéèyàn kọ̀ ó ní tí ń jẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run ọba nu ọwọ́ ni wọ́n máa náà wò ìtumọ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run gẹ́gẹ́ tá à ń wí yìí al-wiqayatu min sukhtihi wa adhabihi subhanahu wa ta'ala gbogbo tí ó bá múyàn rí bínú Ọlọ́run kéèyàn sá fún tọ́ba jẹ́ pé kọ́ ọmọ kírun ni ọmọ kírun káníkọ́ ọmọ gbàwẹ̀ ni ọmọ gbàwẹ̀ káníkọ́ orí bàbá àtìyá fín ni ó mú orí bínú Ọlọ́run ò ní rí wọn fín káníkọ́ sọ̀rọ̀ ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí lẹ́yìn ni ó mú orí bínú Ọlọ́run ò ní sọ káníkọ́ jalè ni ó mú orí bínú Ọlọ́run ò ní jalè
kání kó ṣe sìná ní yóò mú orí bínú Ọlọ́run ò ní ṣe sìná kání kó lu jìbìtì ní yóò mú orí bínú Ọlọ́run ò ní lu jìbìtì kání kó máa lọ jẹ rìbá kó máa yáwó rìbá kó máa sanwó rìbá kó máa ṣàǹfààní pẹ̀lú rìbá ní yóò mú orí bínú Ọlọ́run ò ní dédìí rìbá gbogbo ntí ó mú yàn rí bínú Ọlọ́run pátá kéèyàn ọsá fún kọ́mọdé díẹ̀ ní jẹ́bẹ̀rù Ọlọ́run ìtì ń jẹ́bẹ̀rù Ọlọ́run ni pé gbogbo ntí ó mú yàn rí bínú Ọlọ́run kéèyàn ó ṣe kí ni jẹ́mọ́ kéèyàn ọsá fún tí ń jẹ́bẹ̀rù Ọlọ́run gbogbo ntí ó wà á mú orí ọ̀nà Ọlọ́run kó o ṣe òun ní jẹ́ kí ni ìbẹ̀rù Ọlọ́run méjì náà ni ìtí ó mú orí bínú Ọlọ́run sá fún ìbẹ̀rù Ọlọ́run ìtí ó mú orí ọ̀nà Ọlọ́run sáré ṣe ìbẹ̀rù Ọlọ́run sẹ́ẹ̀dì bẹ́ẹ̀ yẹn bá lè ní ìbẹ̀rù Ọlọ́run bá ti sọ yẹn kọ́mọdé tí a sì kí o owó dé tánu o èyí ń lo owó tó yá jù gbogbo ntọ́lọ̀ ń ṣe lé wọ́ sá fún gbogbo ntọ́ pa aláṣẹ pé o ṣe ọ̀nà àsìkí tó yá jù nìyẹn ọ̀nà àsìkí nìyẹn tó yá jù tí a bá lọ wọnú alukur'an nígbà tí ọba àlekí ọláfẹ́ sọ̀rọ̀ ní suratu talaq ọlọ́ni wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuquhu min haythu la yahtasib ọlọ́ni wa man yattaqillaha ẹni bá bẹ̀rù Allah yaj'al lahu makhraja gbogbo ntí ń bá ń jẹ́ ìnira fún Ọlọ́run ó ṣàbáyọ fún bẹ́ẹ̀ wa yarzuquhu min haythu la yahtasib ọ̀nà tí ó bá sì rò Ọlọ́run ó gbà sásìkí fún bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí nǹkan nísìn Ọlọ́run mú nǹkan méjì wá fẹ́ni tí ń bẹ̀rù Ọlọ́run àkọ́kọ́ ń bẹ̀ tọ́ba wà nù nira òun ó ṣe kí ni òun ó mú kó ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tí ó gbà ronú kásìkí òun ó ṣe kí ni òun ó mú wá bá bí yẹn bá ń wá arísìkí jẹ̀mọ́ kọ́lọ̀ bẹ̀rù Ọlọ́run wa man yattaqillaha ẹni bá bẹ̀rù Ọlọ́run yaj'al lahu makhraja àbáyọ Ọlọ́run wà bá wa yarzuquhu min haythu la yahtasib ọ̀nà tí ó rò ọ̀nà wọn lásìkí yọ padà wá bá tí ẹ bá lọ wọnú Suratul A'raf nígbà tí ọba àlekí ọlá ń sọ pé ní walaw anna ahlal qura amanu wattaqaw lafatana alayhim barakatin minas sama'i wal ard walakin kadhabu fa'akhadnahum bima kanu yaksibun ọba àlekí ọlá ní walaw anna ahlal qura tọ́ba jásí pé àwọn aráàlú ni ọ̀rọ̀ àwọn aráàlú kan ló ń sọ bọ̀ àwọn aráàlú kan ló ń sọ̀rọ̀ wọn bọ̀ Ọlọ́run wa ni walaw anna ahlal qura tọ́ba jásí pé àwọn aráàlú ni amanu wọ́n bá ní mẹ́ni pẹ̀lú Ọlọ́run ni wattaqaw tí wọ́n sì bẹ̀rù Ọlọ́run májàmú mélòó ní òjàmá alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì walaw anna ahlal qura tọ́ba jásí pé àwọn aráàlú tá a wí ni amanu wọ́n bẹ̀rù Ọlọ́run ọba ni wọ́n ní mẹ́ni pẹ̀lú Ọlọ́run ọba ni wattaqaw tí wọ́n sì bẹ̀rù Ọlọ́run ẹgbọ́n tọ́lọ́run wílé Ọlọ́run ní lafatana alayhim barakatin minas samai wal ard gbogbo tí ń jẹ́ àlùbáríkà sánmà àti tilẹ̀ àwọn Ọlọ́run ọba sí fún wọn gbogbo àlùbáríkà sánmà àti tilẹ̀ àwọn Ọlọ́run sì fún wọn lafatana alayhim barakatin minas samai wal ard gbogbo tí ń jẹ́ àlùbáríkà sánmà pátá àtàlùbáríkà alẹ̀ pátá àwọn Ọlọ́run sì fún wọn walakin kaddabu ṣùgbọ́n wọ́n pa àwọn Ọlọ́run nírọ́ sẹ́wọ̀n kí wàá ti ń sọ yín náà nísìn ẹlòmíọ́ máa wò pé talẹ́ máa tàn àbí ẹ̀kọ́ ni wọ́n lọ gbé tí ìṣòrodo pẹ̀lú wa ẹ̀yin náà ń kọ́ ọmọ bẹ́ẹ̀ ti ń ṣe Ọlọ́run ti sọ̀rọ̀ yín pé walakin kaddabu wọn ò nírọ́ ni Ọlọ́run ni walakin kaddabu ọ̀rọ̀ tá a sọ yẹn wọ́n pè nírọ́ bẹ́ẹ̀ mi náà sọ̀rọ̀ ní wọ́n gbé istighfaru kí ni ládùúgbò yìí tá ń wí kí ló àfa yìí ń wí ìbẹ̀rù Ọlọ́run bò ẹni aláàjì táwọn wíwọ́n ti tán lẹ̀ aráàmù kan ti wọ́n àwọn wáàyí tí ṣètọ́ ni máa sẹ́ndì sí wọn nù ṣètọ́ ni máa sẹ́ndì àwọn wáàyí yẹn sí wọn ṣètọ́ ni yóò máa ṣiṣẹ́ ẹbú lọ́sọ̀ fún wọn yóò máa ṣiṣẹ́ ẹbú lọ́sọ̀ fún wọn kò ṣiṣẹ́ ẹni tẹ́ bá wọn sọ kò ní wọ náà kan kò ní wọ torí pé balẹ̀rọ́nà ala qulubihim ma kanu yaksibun iṣẹ́ ẹbú yẹn ti jọ́ kan ó dípa nígbà tó lọ́nà yẹn bí ọlọ́ni walaw anna ahlal qura àwọn aráàlú tá à ń bá sọ̀rọ̀ yìí tọ́wájá sí pé amanu abanimani ni wattaqaw wọ́n sì bẹ̀rù Ọlọ́run lafatana alayhim barakatin minas sama wal ard àwọn Ọlọ́run ọba sí gbogbo lẹ́kọ̀ọ́ àlùbáríkà sánmà àti tilẹ̀ á sì fún wọn walakin kaddabu ṣùgbọ́n irọ́ wọn pè é bá a ti ń bá wọn náà sọ yìí nísì irọ́ ni wọn náà máa pè é
Allah ni yaba ti pè ní roba hun fa akhadnahum bima kanu yaksibun inti aba se la fi bá wọn wí ìtumọ̀ ni pọ́nà mi tí a bá gbà lẹ́yìn èyí tá a wí ọ̀nà tá a fi bá wọn wí náà nù ọ̀nà tá a là kalẹ̀ fún ọ yìí tó o bá fi lè gbà á mọ́ ọ̀nà míì tó o bá gbà ọ̀nà tó o gbà rí bá wí ọlọ́run ni ó lè rí tó wà mọ́ rí bá wí ọlọ́run ẹ dákun jama tí a bá lọ wọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ní la fatana aleihim barakatin ẹ mọ̀túmọ̀ alibarika ni alibarika kọjú owó ọkọjú owó ọ̀rọ̀ owó la ń bá yín sọ ọlọ́run tẹ́ bá bẹ̀rù wọn ọlọ́run ntọ́ kọjú owó láàsì láfàtàna aleihim barakatin minas samai wal ard a sì alibarika sánmà àti sílẹ̀ alibarika kọjú owó ọkọjá sì kí ọkọjọ́ ọlá sẹ́ẹ̀rí owó ayé ọlá ayé gbogbo ntọ́ wà láyé wọn abẹ́ kí ló wà ẹ̀ abẹ́ alibarika ni ó lè má yé yín ẹ jẹ́ ń júwe fún yín ǹjẹ́ wọ́n bí Isa ó ní waja'alani mubarakan wọ́n ṣe mí ní sólówó sọkọlájọ ọkọlétọpọ ọlẹsìn rẹpẹtẹ ń pààrọ̀ aṣọ lérí aṣọ sókọ rẹ tán lẹ́dọ̀ ní gbogbo olówó ayé wa wà lábẹ́ rẹ̀ ọlọ́lá ayé wà lábẹ́ rẹ̀ abiyá ayé wà lábẹ́ rẹ̀ gbogbo àwọn pásítọ̀ ńláńlá ní sìn wọ́n ra pléènì wọ́n ra kínní ó kọ Jésù náà wọ́n fi ń ṣe. èrò tó mi kójọ nù ẹ bá dalẹ̀ mílíọ̀nsì ni ó kọ Jésù náà ló fi kó wọn jọ tọ́ba sọ fáwọn èrò rẹ̀ pé èmi ò ṣe ti Jésù mọ́ lónìí wọ́n sì tún ká mọ́ lójú gbogbo àwọn tí ń bùn lówó tí fi ń ra pléènì tí fi ń ra mọ́tò tọ́ba sọ fún wọn pé